اللهم صل على نور الأنوار وسر الأسرار وترياك الأغيار ومفتاح باب اليسار سيدنا محمد المختار وعلى آله الأطهار وأصحابه الأخيار عدد نعم الله وأفضاله. كيلو وينتي لا كيف في الدنيا بدون محمد. mo wọ jákẹ́ẹ̀tì yẹn lé ní mo wọlé ní. فالخيوكو للخيره بالمصطفى. لا خير wí dáadáa. لا خير لا خير في الدنيا bẹ́ẹ̀ni. بدون محمد. global sheikh la kilo wi jẹ dami ló ń jẹ. لا خير في الدنيا. mo ń bọ̀ o. ẹ mọ tó jẹ́ ń dó sókè yìí tí n bá ti sọ̀kalẹ̀ ilẹ̀ yẹn tẹ́ èyí ò fẹ́ rí bí nara kọjá àsìkò yìí wà padà dẹni ẹ̀tẹ́ àmọ́ mo ṣe dó lókè yìí tó bá fẹ́ mú mi nara jù n bá ti ra nasẹ̀ díẹ̀ báyìí kí n bọ́lẹ̀ wọ́n bá dó sì forí fọ́. لا خير في الدنيا. gbàtí àwọn èèyàn ń wọ aṣọ mi pé àwọn kan wá ní ṣe jákẹ́ẹ̀tì só wọlé nàbí wọ́n ràn mọ́ mo wọ jákẹ́ẹ̀tì lé ní kí n mọ̀ wá gbádá nù dánfó mo rò pé ya wèrè mo lo wíńtẹ̀. لا خير في الدنيا. ti further notice bí yá ṣe máa múra ni بدون ẹni tí ò bá tẹ́ àbò ẹ̀ lọ́rùn kó má pè mí sóde. بدون محمد. bàbá àlìhúdà kò sí tó bá ní kéèyàn ó ṣe lẹ́yìn tẹ́ ẹ dé sóde oko yìí ẹ̀yin ni gbogbo owó mọ̀ kí ẹ tó bá fẹ́ fi rẹ̀ ẹsẹ̀ sí torí pé bàbá rẹ̀ fẹ́ gbó lọ́wọ́ wọn ni láàkìlò yóò ti sún ẹni ìwé. لا خير fi dúnìyà. في الدنيا بدون محمد. kò sí nǹkan kò sí ẹni tí bẹ́ẹ̀ ń kalẹ̀ kò sẹ́ni tí ó wà lórí kalẹ̀ tó ju ànábì lọ. لا خير في الدنيا. ẹ gbàgbé ẹ tá a bá sọ fún yín pé ànábì ló jókòó ẹ má sàṣà fúnra kankan o ẹ má sàṣà fúnra kankan o mo fọlọ́ mbẹ̀yìn o. بدون afa dúró jàre nítorí dáa lójú nìyẹn báwọn yẹn bá sa àsìmúnà láwọn làwọn iṣẹ́ òṣàzìlì wọ́n dẹ̀ ń gbà pé àsìmúnà láwọn àwọn ti wọlé báwọn náà bá sàṣà láti pọ̀ tá a bá rí yín tá a la rí. tó ti sún wèrè kálẹ̀ lẹ́yìn. لا خير في الدنيا bẹ́ẹ̀ni. بدون محمد. orin tí mo wá tọ́jú pamọ́ fún yín jò ní tí mo kọ ní mọ́sálásí mo tún mú mi wá. bẹ́ẹ̀ bá fẹ́ tẹ́lẹ̀ bá pàdé bàbá àlìhúdà mọ́ kí wọn wọ́n kí ẹni tí wọ́n fẹ́. èmi ti mọ kóòdù yín ẹni tẹ́ ẹ fẹ́ lèmi ó máa kí tọ́lọ́hún ó fi kí èmi náà. wá lọ sí àyà khairul bariyati ya imami èyí tí mo fi kí ń jò ní nìyẹn. أيا خير البريات يا إمامي. likulli nasi dámi lóhùn. لكل الناس عيب ليا عيوب. لكل الناس Abo Jibara. عيب ليا ẹni tí عيوب. farabalẹ̀ ẹni tí mo rí orin yẹn lọ́dọ̀ rẹ̀ onẹ́tẹ́ ìjókòó ti bàbá àlìhúdà afa Ahmad Al-Markazi a wà lóde kan òde yẹn padà di wàhálà tó di wàhálà gan àwọn tó ṣẹ̀wọ̀n pọ̀ lọ́jọ́ yẹn ṣùgbọ́n wò sínú wọn mo wá rí tí wọ́n ń ka tíra yẹn lọ́wọ́ Ibn Yusuf ni ó ní tíra yẹn mo wá rí tí wọ́n mú lọ́wọ́ déédéé ibi tí wọ́n ṣí níbi orin yìí mo wá snap ẹ̀ mo níjọ́ tí n bá pàdé bàbá àlùdà láyé orin tí n fi kí wọn nìyẹn. أيا farabalẹ̀ mo tún wá wò pé èmi ni màá gbá èwe fún yín àṣé òmù ní tiwa mú yín jọ yẹn èmi tún wá nà yín mọ́ òmù mo tún wá fẹ́ nà yín mọ́ àwé lónìí. أيا خير البريات يا إمامي. likulli nasi. لكل الناس عيب ليا عيوب. لكل الناس عيب. kí ló tẹ̀lé dá mi lóhùn. وإن جرائمي قد أثقلتني. gbogbo àfa àkọlẹ́ kakọ̀ sídà fúnlẹ̀ ní tu ẹ máa wọ́n tẹ́ ẹ máa ń tu fún
bàbá àlùdà kọjá bẹ́ẹ̀ gbogbo ẹni bá ń fowó ròyìn yín nìkan ó ṣàbòsí Ọlọ́run lára yín ni àfọ́ òní mímọ̀ ni níbo jẹ́ pé ìsọkúsọ pọ̀ ẹ̀ sì bú àwọn tí àwọn èèyàn fẹ́ kẹ́ ẹ bú tẹ̀fsírì táwọn ṣe nú àwẹ̀ mọ́sáàsì from day 1 to day 30 mọ́mọ́ wò lálẹ́ ó dídí mímọ̀ lẹ́mọ̀ yanjú mẹ́ àmọ́ àwọn èèyàn ò ní fẹ́ wò ó nítorí pé tí wọ́n fẹ́ kẹ́ ẹ máa sọ kọ́lẹ̀ ń sọ ohun tọ́lọ́hún ràn yín gangan lẹ́ ń jíṣẹ́ rẹ̀ wọ́n ní wa isimuka Ahmadu Al-Muktar wa isimuka Al-Markazi ti mìírí ó ti yé wọn. Ahmadu Al-Muktar inni samiyuka kuziyadi anta tabibu samiyuka kuziyadi anta tabibu. Bàbá Àlùdà èyí tí mo wá kọ ní òmù lọ́dọ̀ yẹn nìyẹn mo tún wá mú mi wá ní àwẹ̀ afa Al-Markazi mo kí torí inú tíra yìí mo ti rí orin yẹn mo kí afa Gbòjìbára bájátù zaman afa kéwìlì rẹ mọ́ bínú ó wá ní pé sọláàtù láì mọ́nà dàlímùnádì. sọláàtù láì bẹ́ẹ̀ni mọ́nà dàlímùnádì. afa wa aunu afa wa laburor global sheikh odidi afa odidi èèyàn afa wa gbaniraudọ ọlọ́njà ní pẹ́ pẹ̀tù yẹ dákun ẹ mọ́ bínú. sọláàtù láì mọ́nà dàlímùnádì alálìmùkútàrí. bẹ́ẹ̀ni mirabili ibadi alálìmùkútàrí mirabili shafi alkaliki yazukiro limaadi. Rafi alijayi kiyaumi tanadi. Àbámọ́ tún gbé wá báyìí mọ́ dá mi lọ́wọ́ mọ́ kábọ̀ ni. Nabiyullahi ya zeyna libaroya. Bí àbá Àlùdà mo fẹ́ kọ́ gbọ́ náà ní ọ̀rọ̀ farabalẹ̀ ọ̀rọ̀ wà gan àmọ́ kò sáàyè ni ọ̀rọ̀ wà o torí ìta yanjú ń dò ní mo kọ́ dìmọ̀ ní ìtìbọ̀ sí part 1 gan mo fọlọ́run tó dá mo fi búra. Bàbá ní tó bá dijọ́ Búdà àwọn làwọn ń retí mi ẹ ti kú ẹ ti gbé ó yà ká orin yẹn délẹ̀ ká máa lọ. Rasulallahi ya ainal muradi. ohun tá a fẹ́ níjókòó yìí méjì náà ni ẹyọ kan ti ṣẹlẹ̀ ṣe pé gbogbo ní ayé yìí náà kọ́ọ̀mù méjì ló wà kọ́ọ̀mù méjì ló wà kọ́ọ̀mù COME kọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kejì ní CUM com dami lóhùn tiẹ̀. jẹ́lílù kàmílù fi kulli wasifin. dára o Imam Ali Sekola yóò dà fún ọ bàbá ló sọ bẹ́ẹ̀ ní òní. jẹ́mílù. ṣe pé kọ́ọ̀mù méjì tó wà náà nìyẹn kọ́ọ̀mù ẹ ti dé jáà ẹ ti dé kọ́ọ̀mù kejì ńkọ́. wàsọ́lá. jẹ́mílù. bẹ́ẹ̀ni. nù fi kulli wadi. mo wá bí léèrè béèrè kan jẹ́ òní ẹ̀rí mi dáhùn bàbá torí kò sí dáhùn lọ́dọ̀ yín onáà ní pé gbèsè wo ní bàbá wa Buhari jẹ gbogbo lẹ́kọ̀ọ̀kan tẹ wá náwó tí wọ́n jẹ síbẹ̀ fún wọn. bàbá tó bí yóò jẹ nìkan kan gbèsè àfi àwọn tó ti jẹun gbèsè tí wọ́n rí san. ṣègbà tí bàbá yín ń bẹ láyé gbogbo àfa mọ̀ wọn díẹ̀ nínú wọn ló polówó bàbá yín fáyé pé àfa nù ilé tó tún mọ kí ó ní Buhari díẹ̀ nínú wọn ló polówó wọn fáyé èyí ṣe tọ́lọ́run wá gbé ìdìde tó fà nábì polówó yín lẹ́yìn tí wọ́n á náwó sílé kọ̀ọ̀kan Ọlọ́run fi yín sanwó ọ̀yà ìjà àfààní ẹ ti kọ́m bàbá mo fẹ́ kẹ́ ẹ tó kọ́m. Sherifu. Àbá kàlígẹ́sì sì kìrú kankan yàn nábì dáre. Kàlígẹ́sì sì kìrú kankan. ẹgbẹ́lu jáde kí n gbé àbádé bẹ́ẹ̀. Habibi lam yazal. wọ́n pẹ́ àfa faraba wọ́n pẹ́ àfa àti ẹ̀ gbogbo ọ̀rọ̀ òye àfa àti ẹ̀ gbogbo ọ̀rọ̀ òye ó dẹ̀ máa ń parọ́ àfa wa alibalik balik kọ́ la àfa àti yín bàbá ti kọ́m okù kẹ́ẹ̀kan torí pé bí yìí iyẹ̀pẹ̀ sámú ló ń bẹ́ bí kẹ́ẹ̀ tó dé anabi èsì ṣe oòrùn nìkan òjò la nabi mo fẹ́ kẹ́ ẹ rọ̀jò bàbá òjò èpè kọ́ o ẹ ti lé pé ó ti yé ẹ ti kọ́ àwọn èèyàn wọn rò pé sọ fún sọ ni wèrè kan bẹ́ẹ̀ bí kò wẹ́jà náà bà wá bí ó ò ní délé. wọ́n dà sọ́ọ̀lù wàlẹ́. wọ́n wà lọ́bẹ̀ ẹ̀dúró ẹlòmíì wò pé ó parí bàbá Àlùdà
ó yẹ kí díẹ̀ ẹlòmíì wò pé mo pàdé lónìí pé ó yẹ kí n sọ̀rọ̀ mọ́tò mi ní mo fẹ́ sọ mbẹ̀ èmi ti bá ànábì sọ̀rọ̀ ànábì ni ó yanjú ẹ ní a máa sọ fún yín ṣe bá ànábì ni èmi ti sọ fún jò ní yóò mọ bí ó ṣe ṣe àtúwọ̀n bọ̀ wá búrídà aláwọ̀ yẹn ti kú wọ́n ti yẹ́ dàrí sọ́dọ̀ alẹ́ mú ìwà má arábàrẹ̀ dúró àgọ́mùlà àgọ́mùlà mo ní ànábì nìkan lèyàn máa ní tí gbogbo tó jìnnà sí yóò súnmọ́ yàn mú ìwà àdèmọ́lá ó ti pè mí òun nìkan wá kọ́lọ́kú wá pè mí Kúta Abíọ́lá gangan ló pè mí Kúta Abíọ́lá pè mí ó wá kọ̀nẹ́tì èmi àti mú ìwà papọ̀ ó wà ní Canada tó bá ti dé a máa làkíyà ìtí mo sọ ànábì nìkan ní òun tó jìnnà gbogbo tó jìnnà mọ́ síkọ̀ tó jìnnà fún síkọ̀ ànábì ti mú súnmọ́ lónìí ó ti kú lórí ẹ̀ tẹ́lẹ̀ yé sọ́lọ́ alẹ́. Kalige isidikiruka alibalam oki yesi gbogbo ìdánù náà yọ lọmọ tó bàjẹ́ mọ́tò spider white wọ́n ní mọ́tò spider white kan wọ́n ló dínà àwọn ọ̀nà kó lọ páàkì kó mẹ́ yàwí yàlí mọ̀sáyà mubalika táyà sọ́ni àlá Muhammad lèrò ṣèdè wálé óyá óyá óyá. mo ti sọ kálẹ̀ ní ya àmọ́ fẹ́ fi atẹ́gùn tẹ́ ìjẹ́ tí ó dùn ní fún yín. ọmọ lọ́bẹ̀ fiubi tàfánà sẹ́límù wàlá tàhánà tànálíbi hùwùbí tọ́ àmúnà wàmọ́ tàmánà sọ́ni àlàlí mẹ́sàánì mọ́njà bílí kúrẹ́ánì tẹ̀fúsí bí àlàfáìrè tẹ̀jùmínàní wọ́n ní Muhammadu ní mùkútárì amúrúmínàlì gàfárì amúrúmínàlì àmínàlì àmínàlì mínàlì wọ́n ní má fi yí mi inú ìfọ́. àwọn alábì fọ́lì àmìyá lè kìrọ́ akọ́m làhùn mọ̀kọ́mù àtà làhùn mú yìí. ìmáàmù Ojúbára wọ́n ṣe máa ń bó fún mi nìyẹn. àgùlà inú mi dùn ẹ̀dùn àgùlà mo sọ kalẹ̀ tèmi nìyẹn inú mi dùn pé ẹ̀ náwó kankan ètò ẹ̀náwó ń jò ní gbogbo àwọn yẹn ni wọ́n gbà tán lọ́wọ́ mi àní náwó mọ́ àmọ́ ọlọ́jà ni pé yóò débẹ̀ ní sinmi àṣetán. ọlọ́run wọlá àná Muhammad sallallahu alayhi wa sallam. ṣẹ́ẹ̀rí tí èèyàn bá ti ní ànábì gbogbo nǹkan ló ní àtìlákàyè àtẹ̀kọ́ ara àná Muhammad ló wà bí èèyàn bá ti wá ń pera rẹ̀ má ná Muhammad yẹn tó sọ pé òun dáná bí àtọ́lọ́hún mọ̀ gbogbo ìran ohun tí ń jẹ́ lákàyè àtẹ̀kọ́ agbọ́dọ̀ rí lára rẹ̀ Maolana Sheikh Ahmad fọ́rin àti lákàyè àtẹ̀kọ́ tí ń bẹ lára yín ọlọ́run ní bàjẹ́ à ń lọ sí ọ̀dọ̀ Maolana Sheikh Ahmad Al-Muktar kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́hùn láti ẹnu wọn ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ á ṣe kò náà.